pẹ̀lú gbogbo nǹkan tí mo rí yẹn láìsí àní-àní kidnappers. What's my money today? Your papa and your mama money go do ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá jẹ́ DNA test yẹn ló máa clear waves. We're doing it. Mom, ibo ni kí fi Kẹ́misọ́lá sí? You move, you go in body bag. Kò tó yẹn, just get up. Ìjọba ló ń ṣe wá sí. Ọmọ yìí kò tẹ̀lé mi lọlé and you yourself you are not taking her to your house. Láṣẹ. Simi. Ó pè mí lórúkọ ọmọ bíbí inú tèmi. Ẹjọ́ tọrọ bá mi rí sí mi. Sọ ní gbangba. Mo fẹ́ sọ ní kọ̀kọ̀. Ìyá ti sẹ́yìn wípé òun ní ṣe sí ẹni yẹn. How long ló ti wá ní iṣẹ́? I'm sorry sir, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ sá. Tí o bá fẹ́ parí sọ̀rọ̀, máa pẹ́ dọ́tọ̀ fún ara rẹ̀.